ọlọ́dún ní mọ́dún ọdún bọ́dún bá dé pèrè fún àwọn àwọn tuntun wálé ayé ọlọ́dẹ́gbẹ̀rán lẹ́kọ̀ọ́ dídí ọdún ẹ̀ lóde lọ́ọ̀yà Bello mọ́ńdà gọ́jọ̀gọ́jọ̀ níní sọ́jọ́ bí ìrẹ́kọ̀ríjọ́ pẹ́ láyé ó gbó bí olùgbógbó ti gbó ó gbó bí olùgbógbó ti gbó ó gbó bí àwọn agbákangbà kan wọ́n gbó títí wọ́n fọ wọn wúso nídìí ìwà òun gbó títí òwúdò kínní ilé rẹ̀ onídìílé onílé ẹbí rẹ̀ onídẹ̀bí ẹlẹ́bí òní mọ́sàrè ìwọ ọmọ lọ́lẹ́lẹ́dùn umarè ìwọ bá ǹlẹ́ ọmọ ṣàgùn mọ́ sàrà ọmọ àpáwọ̀ ajá fún wọn ráwọ̀ jẹ ọmọ ṣàkìtì wọ́n ìlàsọ̀ gbárò ọmọ fẹ̀ni sẹ́pọ̀ wọn fẹ́ ní níbi rẹ̀ sá nínú wọlé òpùpọ̀ níyàmọ̀dé lára bàbá dẹ̀dà mọ́lá bàbá olúwa dá mi lọ́lá o bàbá olúwa dé mi ládé o bàbá olúwa dára sí mi ọkọ̀ alájà mọ́ súrẹ́tù mo tún ra yọ̀ ó olólùfẹ́ rẹ̀ aya rẹ̀ lónìí mọ́ kí ó ní mọ́ kí yọ̀ ó ní òní ní sọjọ́ bí ìrẹ́kọ́ríjọ́ pẹ́ láyé kó ọmọdé gọ́jọ́gọ́jọ́ mi bọ́dọ̀ ẹ lóde ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò ọmọ jẹ̀gbìn fi ìkara fọ́rí mu ọmọ arólú owó oní mi òjò ọmọ arólú owó aná mi òjò ọmọ dọ́gbọ́n yọ̀kẹ́ òjò má bàárẹ̀ mi oníjọ́ ọmọ arégún sírí ọmọ arégún sí mọ́délé ọkọ̀ Ìbàdàn mari máa kọ́gùn ẹlẹ́yẹlé lomi tẹ́rù tọmọ láìpẹ́ òun àṣekírẹ́ lomi àbúmùbù ẹ̀ Ìbàdàn má bàjẹ́ wọn olówó ẹ̀fọ́ ńlẹ̀ ẹ̀yìn ni èrè péjà tí ìgbọ̀n sọ́mọ lẹ́yìn ọ̀run kojúmọ́ tọmọ lẹ́ẹ̀bàdàn nílé Olúyọ̀lé ọmọ Olúbàdàn ló olóyè tí ó rújú ọmọ agbọ́ sásá ogun màmá sá ọmọ agbọ́ yàyà máyà òkè gúrú tó igbó nígbà sábàrí igbó sùúrù nígbà ológun ogun òjà kọ́kọ́ wọn nílé Olúyọ̀lé rí ọmọ olórí ológun o ìlú òjò ìlú àjàyí ìlú bíkúnlẹ̀ ìlú ògúnmọ́lẹ̀ olódòdó kẹrìírí lójú ogun ọwọ́ kẹfẹ́rẹ́ bí ìjà ọmọ arólú owó tẹjítẹjí Ìbàdàn kúrẹ́ Ìbàdàn bẹ̀rẹ̀ tí ó tó wọ́ kẹlẹ́yẹlé lomi tẹrù tọmọ láìpọ̀ mu ọláìdé òkú ọdún ó à ń ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ọ̀pọ̀ dùndùn ló mọ̀ ṣe.